ẹ̀wà mọ́ bí ọjọ́ eyín fún jọ̀wọ́ amọ́lẹ́sẹ̀ bíi alárìíyó Èdùmàrè lódìrí ẹ̀wà fàkùkọ o Tolú lọ́pẹ́ o. ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá o ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá o Tolú lọ́pẹ́ ní ìsọjọ́ ìbí ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá o ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá o Tolú lọ́pẹ́ ní ìsọjọ́ ìbí ẹ̀bà ń kọ́ ọmọ bọ́lá gèlè ìkósùn kọ̀kọ̀ ìkódò kórí rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ kórí rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ kẹlẹ́dá rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ gèlè ìkósùn ọmọ bọ́lá kọ̀kọ̀ ìkódò kórí rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ ìbálòdé tó ní Àkànní Akéwì mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ o mo dé kùtù àì bí èjì ìyálẹ̀ ta mo dé pàpàpà wọ́n tún fẹ́ máa gbọ́ wíwìn ọ̀rọ̀ lẹ́nu èmi gangan mo dé nítorí àmọ́ bí ọjọ́ o àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ní ẹgbàgbéje lórí ìrì ọmọ ẹ wá bá mi kí àmọ́ bí ọjọ́ o àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ni ọmọ Bọ́láńlé Tolú lọ́pẹ́ o ọmọ bọ́yọ̀ wá tí ń sọjọ́ bí lónìí mo wá kí bá mi kí ọmọ Bọ́láńlé o bọ́yọ̀ wá o orí gangan Tolú lọ́pẹ́ ọmọ Bọ́láńlé ni mo ń ké sí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló máa bá wọn ṣe kóríwá dákun kó jẹ́ ògbó bí olúgbógbó tí í gbó kóríwá dákun kó jẹ́ ògbó bí olúgbógbó tí ń gbó láyé ìwọ oníròhùn gbé sọnù bí ò ṣe bí ọmọ ìláyà láwùrà bí ó wá nípa ọlẹ́kún ọmọ Bọ́láńlé o mo ní bẹ́tì rẹ bá wá ń já mo ní o má ṣe mí kan rárá Àkànní ní kúkú ń porí rẹ gangan n ò porí rẹ síkú o bẹ́ẹ̀ ni n ò porí rẹ sáyìídá ọjọ́ bí rẹ tó dé náà ni mo ṣe ń porí rẹ mo ní kí n lè bá ọ délé àwọn bàbá tó bí ọlọ́mọ mo ní kí n lè bá ọ délé pálọ̀ bàbá tó bí ọlọ́mọ ọlá ló rán mi wá bí o iye òun ló rán mi wá òun ló ní wá kí yọ ó ní Àkànní Akéwì àgbáyé iye dákun gbéra ńlẹ̀ kó dìde dákun mọ̀ bọ̀ wá bá mi kí ẹni bí ẹni èèyàn bí èèyàn tí ń sọjọ́ òbí ló ní gangan ni ọlá ló kú ọdún ó ló sì kú àṣeyẹ ó lò ní báwọn nájà wéré ó lò ní báwọn nájà wàràwàrà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba dánimọ̀ gbàgbé ẹni ó ní gbogbo ohun tó bá dáwọ́lé wáwátá ní ilé ayé ó ní ilé ayé ni yóò mọ̀ yọrí sí ire ó lò ní báwọn kúkú wọ̀wọ́ mo pé òní kánjú kú mo wá lò ní báwọn fò òṣì lògbà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọmọ Bọ́láńlé o ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún kó ní bá ọ̀sẹ̀ kò rọ́nà gbègbà ńlẹ̀ ayé ìran ọ̀gẹ̀dẹ̀ tó bá ti dẹ̀ ara kì í nì wọ́n ìran ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ìwọ ò ní yàgàn owó ò ní yàgàn ọlá ò ní yàgàn ọmọ gbogbo ohun tó bá fà láfíà kójọ Elédùmarè ò ní jẹ́ olùtà ní gbàǹjo ọlá ló ní ìmọ̀ kí ọ ó ní ìmọ̀ kí ọ ó ní kí n bóun kí àrídùnú òun ó ní ìdùnnú òun ló jẹ́ kó má ṣe dàrí bànújẹ́ ó pé ojoojúmọ́ ló máa ń múnú òun dùn pé kó má ṣe dàrí pò ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ó ti wá sọdún èyí ó wù ní ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láwùjọ ni ọmọ Bọ́láńlé mo pé ọtẹ́ wà dùrà kó mọ̀ ṣámí ure iwájú ure ẹ̀yìn ure ọ̀tún ure òsì ọ̀nà èdìmọ̀rùn ọ̀nà èdìmọ̀ṣùpá aráyà dínà mọ́ ẹ ọmọ Lísà ọmọ asọ̀ ọmọ dúdú bíi kóró ṣi wàá dàgbà wàá dògbó wí àìmọ̀ bànújẹ́ ilé ayé rẹ wàá ṣàmọ́dúnmọ́dún lórí ilé ayé láṣẹ Elédùmarè ọba ó yẹ wá jẹ́ ń bá ọ délé o wá jẹ́ ń bá ọ dénú ilé àwọn bàbá tó bí ọ lọ́mọ gangan ilẹ̀ Olújí ní í ṣe ilé àwọn bàbá tó bí ọ lọ́mọ ó yẹ jẹ́ poríkì bàbá tó bí ọ lọ́mọ gangan ọmọ Olújí ọ̀jẹ̀fọ̀n níjàwérin ọmọ ọlọ́ta mẹ́ta ọ̀nà lúà ọ̀kan ń gbé mi nídìí ọ̀sẹ̀ ọ̀kan ń ṣe mí ní pẹ̀lẹ́ ọ̀kan ń dìkárí hàn ọ̀kan ń kí méje ní dàǹdà àbọ̀ ọmọ Olúkókó erẹ̀ṣin náà bàgùn jà dé Tolúwàró tó lẹ́ni nígbò Olújí ọmọ abólúfẹ̀ ni mo mọ̀ ńlákin ọmọ rọ̀gbàrọ̀gbà lóde nílé Ìlọ̀ràn ọba Ìlọ̀ràn dúdú ọba Ìlọ̀ràn pupa ọba nájà ó dáná ó gbómi ìjà ó jómi ọmọọba nífẹ̀ẹ́ mọ̀ ńlákin
ọmọ jíwọ́sẹ̀ bọ́dọ̀ omi lọ omi dọ̀dà ti bàjẹ́ òjá gbóhùn ni ní dèdèdè àmọ́ túwẹ̀ òyìnbó fọ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ àìmúniye àmọ́bodò àbàtà ìjọ ń bá mú mi yé ìjọ òun ni màmá mú mi yé ọmọ olùjì ọmọ arúṣọmọ́yà oko àti délé dọ́bùn mọ̀gbà mọ́rọ́ṣọmọ́yà oko àti dé nílé mi agogo nílà ọ̀nà ìjẹ̀ṣà ọmọ olówó ló láyé ọmọ onílé orí òkè tómi ìgboro títí ọmọ olùjì ìpalà kò jẹ́ ẹ̀fọ̀n ìsílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ mo ló ti wá sọdún èyí ó wù ní ó sì tẹ̀mí ìsí lágbára lọ́wọ́ ọlọ́run ọba oúnjẹ tán bá ní ta ní nkọ́lé wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá Ìtàráyé fẹ́ àkànní akéwì àgbáyé.